tí ọba ti da yẹpẹ bò ó tó kọ lọkọ mẹ́rin kó lọ́gbọ̀n. What? èmi ọmọ agbóyọ ajé òjì lórúkọ bẹbẹ òbẹrin ló lóòótọ́. ẹ gbàgbé òyìnbó ẹ gbàgbé fọ́kì máa ti wèrè bọ́lẹ̀. olúwo ìwọ olúwo kí ló fi kàn. I'm talking to you. tó bá yẹ pé géètì mọ̀mọ́ fòkúta kan àmọ́ tó bá jẹ́ pé lẹ́kùn onígi kókókó. èmi ò mọ̀ pé ẹ̀yin onímọ́tò náà ẹ mọ̀ nǹkan tó bá dá o. torí gbogbo iṣẹ́ tó balẹ̀ jù láyé ìyọwọ́ national union ló wà. tó balẹ̀ pẹ́pẹ́pẹ́. kí ni mo pe orúkọ ẹ nísìn. Ajani, do something now. Let me call your attention to something. Sherry, during the course of my findings, mo notice wípé there is more twist there. Ahoto menue. Ama ti edo me sisi pari ahoto mebe. Ni mama go. Ina se. Special mic. Pàṣọ ló mú wá láti lóyìnbó. lẹ́yìn iná tó já yóò ní jáde mọ́. Here you are. So if you're gonna pay me back for what I did, it's for you to be sleeping with my tenant. sir no. Bayo, you it's not like that. You must say mercy. No, ẹjọ́ mi ó ṣe pàtàkì ó ṣe kókó ohun pàtàkì ni ẹjọ́ mi ó ènìyànjọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká aṣọ pé ìsábà òde ó ènìyànjọ́ mi ẹ̀ á.